Ah!
Ó ti di
àwọn ẹni ìjà tó rọ wá bẹ́ẹ̀ mo ní ara wọn ò dá kò sí bàbá ńlá ẹni tó lè dé ìyẹn kùtẹ́ fẹ́ kúrò ní Ìbàdàn àìtètè wọlé tó lè mọ lóko kí ni a fi wípé dájú sọ fún wọn bẹ́ẹ̀ mo ní ajá ni ó gbọ́ kí ni mo ti rẹ̀ wí lọ́kọ̀ nígbà ẹrù mi tún lẹ́kọ̀ọ́ sí lónìí fún òfìṣẹ́ kú ọ lórí. Rárá o. Àwọn ọ̀dọ́ ṣì wọ̀nyí wọ́n kò mọ ìwọ ara wọn èmi àwùjọ náà ní wúrà ẹgbẹ́ oníyọ̀rọ̀ àwọn
Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ